la fi lè dámọ̀ mùsùlùmí òdodo tó yẹ kí mùsùlùmí tó yẹ káwọn èèyàn àfà kẹkírun sí lára kí la lè fi dá irú mùsùlùmí yẹn mọ̀ kí la lè fi dá onígbàgbọ́ tòótọ́ mọ̀ tó yẹ kí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin aṣáájú ẹ̀yin pastors kẹgbẹ́ church nítorí ó kú kẹlẹ́ ṣe ìsìn fún ẹ máa mẹ́sì wá ẹ ti ká gbé lọ́wọ́ ara wa ṣé ìrun kíkí sóhun ni a lè fi ṣe ìgbéléwọ̀n ẹni tó kú tá a fẹ́ kírun sí lára ṣé ìrun kíkí ni ṣé kó máa wá sílé ìjọsìn kó máa wá church ní gbogbo ìgbà sóhun la lè fi ṣe ìgbéléwọ̀n la lè fi ṣe òǹdíwọ̀n ẹni tó kú táwa gbé ọjọ́ yìí tá a sì sìn fún àbí nípasẹ̀ owó ṣé nípasẹ̀ owó ni bóyá nípasẹ̀ bó ṣe náwó sí inú ìjọ Ọlọ́run tàbí bó ṣe náwó sí mọ́sálásí inú ẹ̀sìn Islam sóhun la lè fi ṣe òdiwọ̀n wọn nígbà tí wọ́n bá kú ẹ mú àwọn èsì yẹn wá ẹ wá máa gbọ́ káwọn àfáà jáde níjẹ̀bú wípé kábíyèsí ọba Adétọ̀nà Síkírù Àwùjalẹ̀ of Ijebuland mọ́sìkì wo ló ti ń kí gbogbo ọrùn rẹ̀ kí wọ́n jẹ́ ká mọ̀ ẹ̀dùn fìyẹn lẹ̀ nígbà tí ní 1960 tí wọ́n fẹ́ jẹ ọba tí His Royal Majesty ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ of Ijebuland ní 1960 ìgbà tí àjọba ẹ dákun tó gbọ́ ìpè bí àwọn tó fi jọba ń jọ náà lọ́hùn-ún ìjọba ànútọ̀ pé wọ́n communicate wọ́n ṣe ìpàdé àpérò pé wọ́n pe àwọn mùsùlùmí wọ́n pe àwọn kìrìsìtẹ́nì kí wọ́n tó fi bàbá ìjọba nígbà náà yàtọ̀ sí yẹn àwọn ọwọ́ ló fi jọba sí ẹ̀yìn kìrìsìtẹ́nì lè fi bàbá ìjọba ńgbà náà